ẹ̀yin tèmi a máa ń pọ̀rọ̀ ìlówó ó mà ń láró nínú ọ̀rọ̀ àwọn ajínigbé yìí tojú sú ni o. Ǹjẹ́ ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn jí gbé lọ. Wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ 39 students àti 7 teachers gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ wo ọ̀rọ̀ yìí ní agbára o, ó dẹ̀ ṣe kíni, ó gbomijé lójú gbogbo ènìyàn pátápátá. Ọ̀rọ̀ yìí lohun tó ń jà ràn lórí afẹ́fẹ́ o. Débi pọ̀ ọ̀kan nínú àwọn olùkọ́ wọn èyí tí ń ṣe ọkùnrin wọ́n mà pa tí wọ́n ń dúbú rẹ̀ tó jẹ́ wípé kíni eléyìí fa ẹkún lọ́pọ̀lọpọ̀ lórí afẹ́fẹ́. Ẹ wo ọ̀rọ̀ yìí wá ń fa bó lọ yà mí wípé ó wù ebi a ní gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ kí ló wá dé tí Seyi Makinde ò ṣe kíni kò gbájúmọ́ ohun tó yẹ kó gbájúmọ́, kí ló dé tó jẹ́ pàṣípò yìí ló ń jàdúpọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó dẹ̀ mọ̀ wípé ààrẹ tó wà níbẹ̀ Yorùbá ni, àmọ́ òun náà tóun náà tún jẹ́ ọmọ Yorùbá tóun náà tún díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé ohun tó yẹ kó gbájúmọ́ kọ́ ló gbájúmọ́ o, wípé kí gbogbo ènìyàn ké gbàjarè o, wípé ohun tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ yìí ó tojú sáwọn o, pàápàá jùlọ lórí àwọn ọmọ tí wọ́n jí gbé yìí. Wípé ọ̀rọ̀ yìí ṣe kíni, ọ̀rọ̀ yìí ní agbára gidigidi o. Ẹ jẹ́ a gbọ́ láti ẹnu principal wọn ní ohun tó ń sọ àti bó ṣe ń ké gbàjarè pé kí wọ́n gbà wọ́n o, kí wọ́n jọ àti gómìnà ìpínlẹ̀ àwọn àti ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo kánù pátápátá wípé kí wọ́n jọ kí wọ́n ran àwọn lọ́wọ́, kí wọ́n wá ojútùú sí wàhálà tó wà nílẹ̀ yìí, kí wọ́n wá ṣàánú àwọn, kí wọ́n wá gbà wọ́n lọ́wọ́ àwọn ajínigbé yìí. I am Mrs. Alamu, FR. I am the principal of Community High School, Esi Ori in Orire local government of Oyo State. On Friday around 9:30, we were attacked by a certain group of people, and a good number of us were abducted, the staff and the students as well. And we have been here since Friday. I am making this video to ask for help from everyone, starting from the federal government of Nigeria and Oyo State government, Engineer Seyi Makinde, the Christian Association of Nigeria, and all well-meaning Nigerians, that they should come to our help and settle this thing peacefully so that our lives will not be lost. Thank you very much. Ẹni pọ̀rọ̀ yìí ní agbára gidigidi. Ọ̀rọ̀ yìí lè ti gbọ́ láti ẹnu principal wọn o. Kí wá tún ní Awíkonko sọ lórí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ jọ gbọ́ níbi tí Awíkonko náà ti ń yànnà náà ọ̀rọ̀ yìí torí pé kí ni ọ̀rọ̀ yìí ní agbára gidigidi. Ó dẹ̀ gbomijé kíkorò lójú àwọn ènìyàn gan. Very quick one. Mi ò ní àsìkò láti fi tàfàlà. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó gbé mi wọ́n jẹ́ ọ̀rọ̀ tó ṣe pàtàkì pọ̀. Ọ̀rọ̀ tó wà very very important. Tọ́jà pé tó bá létí ó ní láti gbọ́. Torí tẹ́lẹ̀ rí Òkè Ọya nígbà àwọn wàhálà báyìí tí ń ṣẹlẹ̀. Tọ́jà pé lọ́kàn wa ò ní túmọ̀ kankan dán ẹni àmọ̀rí ìbáàkú la fi ṣe. Ṣùgbọ́n báyìí tó ti dé sàkánì wa, báyìí tó ti dẹ́kùlé wa, kí ni ta fẹ́ sọ? Kí ni ta fẹ́ ṣe? Ọ̀nà wo la fẹ́ gbégbà kẹ́yìn ọ̀jọ̀gbọ́n ó là wá lọ́yẹ̀? Ńbo la ti ń bọ̀? Ńbo la dé? Ńbo la ń lọ? Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ là wá lọ́yẹ̀ sọ bí adé fún wa, ibo la dé? Òrùn ni kòrún ni ó ń dò yìí ká ni. Wẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ alábọ́run dẹ̀wú lọ́mọ wa lọ́wọ́. Gbogbo ọmọ káàrọ̀ òjíire bí. Ńbo ni ká sá sí, ibo ni ká sáwọ̀? Ńbo ni ká ságbà, ta ni ká sápè? Ta ni ká sátọ̀? Mi ò mọ̀ bóyá yín náà ti wo fídíò ọ̀hún. Fídíò tó bani lọ́kàn jẹ́ jọjọ. Tí ń bá lọ́kàn ló lè wo. Ìyẹn ẹlẹ́ra ara bíi tiwa. Ta ló mẹni tí ó kàn lọ́la? Tẹ́ni tó dé la rí o. Tẹ́ni tí ń bọ̀ àmọ́.
igbe ọ̀fọ̀ ti sọnù ilé kan. ń bọ̀ láti bẹ̀rẹ̀ gan wọ́n ṣẹlẹ̀ lókè ọya a ní àrà tó bá wù wọ́n kí wọ́n mọ fira wọn dá pé Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nínú kò sẹ́jọ́ ń bẹ̀ ẹkùlé wa lélẹ́yìí ìpínlẹ̀ Ọ̀yọ́ for that matter wọ́n kó ọmọléèwé mọ́kàndínlógójì wọ́n sì kó àwọn olùkọ́ wọn náà olùkọ́ 7 ọmọléèwé 11 àrí kankan gbálẹ̀ nù wọn àtijọba ìpínlẹ̀ àtijọba àpapọ̀. Ṣèyí Mákindé ni Chief Security Officer ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí àṣà bá ń gbé òròmọdìẹ lójú ìyá ẹ̀. Yorùbá ní ìbànújẹ́ ńlá ni kí mọ̀jẹ̀sí ó tójú ìyá ẹ̀ rọrùn. Gbogbo ẹni tó bá wà nípínlẹ̀ ọmọ ni wọ́n jẹ́ sí gómìnà torí pé gómìnà láláṣẹ gbogbo wa. Ṣé bá ṣe máa bá lọ lélẹ́yìí àwọn tó kù kí ni yóò ṣẹlẹ̀ sí wọn kọ́lọ́mọjà burú ṣẹlẹ̀ sí wọn. Àwọn tó kù ó ti kú sára mú èèyàn lẹ́ra rárá síta láàrin àwọn tó kù dọ̀bẹ́ dé lọ́rùn bí ìgbà tí èèyàn fẹ́ pa màlúù. Irú àwọn èèyàn wo làwọn èèyàn yìí gan kí wọ́n fi ń sagbára kí ló dé tíjọba ò rí wọn mú because ó jẹ́ kàyéfì fèmí náà ó kí ló dé tíjọba ò rí wọn mú kí ló dé tíjọba ò rí sẹ̀rí àdá fún wọn ṣé bá ṣe máa ba lọ lélẹ́yìí nínú ìlú tọ́lọ́ba tó níjòyè nínú ìlú tá a ti ní gómìnà tá a láàrẹ tá a láwọn ministers tá a ní senators house of rep members ọmọlẹ́gbìmọ̀ asòfin ìpínlẹ̀ atúnláwọn local government chairman ṣé bá ṣe máa ba lọ lélẹ́yìí ṣá. Ọ̀rọ̀ tó délẹ̀ yìí gbogbo wa lọ́kàn o ẹni ó bá sọ pé kọ̀ọ̀kan o mi ò mẹ́ni tó tún fẹ́ kàn o ṣé èèyàn tó ń ṣiṣẹ́ kọ́ dáràn ni iṣẹ́ olùkọ́ ni èló ni sálárì tí wọ́n ń gbà tẹ́nilẹ́ni tí wọ́n pàdé kú òjijì èló ni sálárì tí wọ́n ń gbà. Àwọn tó kù kí ni ìgbésẹ̀ tí gómìnà gbé láti gbà wọn padà àwọn student yẹn kí ni ìgbésẹ̀ tí gómìnà gbé kí ni ìgbésẹ̀ tán gbé nípínlẹ̀ Ọ̀yọ́. Ta làwọn tó jí wọn gbé get back sí ta ni wọ́n pè ta ni wọ́n consult èsì kí la fún wọn ìgbésẹ̀ wo la gbé ǹjẹ́ àti ẹ̀ níta rẹ̀ mí èèyàn ṣá. Ok wọ́n láwọn security agent gbé gbèsè àwọn yẹn lu explosive láti kọlù wọn àwọn security agent náà làwọn wá àwọn èèyàn lọ àwọn náà tó ti farapa yànnàyànnà báyìí àti wá ṣe léyìí orin kíláàkọ̀ sí gbẹ̀dú kéèyàn ó dẹ̀ rí ọ̀bẹ kéèyàn ó dẹ̀ rúkú tí yọ́ pa kọ́ má lè jan pata kọjọ́ owó ẹ̀mí ẹ̀fọ́ lọ́hùn irú ikú oró wo la fi ń para wá Nàìjíríà àwọn tó ń pààyàn yìí kí ni tán fẹ́ àwọn tó ń jìyàn gbé tán jìyàn kó ṣé wọ́n kàn ń jìyàn gbé for the sake of jíjí ni gbé lásán ni kí ni motive wọn behind it. Ẹjọ́ tó dọ́lẹ́ bá gbé program yìí bóyá yóò dọ́dọ̀ àwọn aláṣẹ wa because wọ́n bá pe nǹkan kàyéfì mi rí kàyéfì mi tó tún jẹ́ lè lọ Òkè Ọya ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ God bless you sir God bless you ma welcome Òkè Ọya ló ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tá a ti ń rí tá a ti ń wò ó tá a ti ń gbọ́ àwa gbé kọ̀ọ̀kan wá pé Gàmbàrí pa Fúlàní ni kò sẹ́jọ́ ń bẹ̀ irin tó bá wọn kan máa fẹ́ra wọn rọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ́yìí tìpínlẹ̀ Kwara lárí tá à ń sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ́yìí. ń bọ̀ la lọ báyìí. bàbá àwọn ọmọ kan nìyẹn o ọkọ àwọn ìyàwó kan nu deadwinner family kan nu iṣẹ́ òjọ́ ẹ̀ ló bá lọ bàbá ti máa súnmọ́ retirement kí ni gọ́ọ̀mẹ̀ntì ó ṣe fún family ẹ̀ àti tìpínlẹ̀ àti tìjọ ti kápápọ̀ kí ni wọ́n ṣe fún family ẹ̀ báyìí bàbá ọkọjá yìí wọn ò jí gbé lọ́nà oko wọn ò jí gbé lọ́nà odò ẹnu iṣẹ́ ni wọ́n ti gbé
mo wo fídíò yẹn mi ò lè rí wò ìbẹ̀rù ò jẹ́ kí n lè wò tán mi mọ̀ bí èèyàn ṣe máa fail mo báwọn èèyàn kan ṣe ń ṣe nǹkan mi mọ́ bọ́n ṣe ń ronú nígbà tí wọ́n wá pamọ́ àyẹn nísìn kí ni tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ very very sad indeed ẹ mọ káàrí èèyàn mọ gbọ̀n bí ara ọmọdé káàrí èèyàn mọ shake láti gba tí mo ti rí fídíò yẹn mi ò tí ì lè jẹun àsan pé sẹ́yìn ẹlẹ́ran ara bíi tiẹ̀ lélẹ́yìí bí èèyàn dórí ahun àyàfi ẹni tí ò bá ní human feelings ẹni tí ò bá lẹ́mìí èèyàn lára tí ò kánú èèyàn rárá tí ò mọ bá ṣe ń kánú èèyàn rárá tí ò láàánú èèyàn lójú òun ló lè fi happy tàbí ló lè sọ pé kí ló ṣẹlẹ̀ kí ni pé wá sájọ tó nírònú nílẹ̀ káàró òjíire mo ti sọ lọ́jọ́ tó pẹ́ gbígbẹ́kẹ̀lé ìjọba láti dáàbò bora wa á fi kú oró para wa tán o ọkọ̀ kéjèèjì ńlọmọrí odó sa ìrú iṣu pa ọkọ̀ kéjèèjì lọ́mọ ọlọ́ àti ìyá ọlọ́npa ìkùrọ́ tán ni wọ́n yọ ọmọ kúrò nínú ìkùrọ́ náà tàti náà ìwọ̀n kó lọ báyìí pẹ̀lú olùkọ́ mẹ́fà ìkan wọn ti bá ń bí okùn márùn-ún 44 èèyàn ló wà lọ́dọ̀ àwọn ajínigbé táàtì ìgbọ́mọkù wọn táàtì ìmọ̀mọ́ ìfẹ́ jáde ń bẹ̀ 44 èèyàn ló wà lọ́dọ̀ ajínigbé abánimádìí ẹ̀fọ́ orúkúnbó àwọn tá a ní kán wá wọn lọ explosive wọ́n tún fi kọlù wọn rádà là ń bá káàkiri Nàìjíríà security agent ò ní nǹkan tó fi ń track òyìnbó ò jẹ́ serú ẹ̀ láíláí wọ́n jẹ́ serú mistake yẹn láíláí Amẹ́ríkà ju àdó olóró sí Nàìjíríà láti orílẹ̀-èdè míì wọ́n ní láti Spain ni wọ́n ti jù wọ́n dẹ̀ débi tí wọ́n rán gangan oríṣiríṣi drone làwọn òyìnbó ní èwo làwárí ra ń bẹ̀ èwo làwárí ṣe ń bẹ̀ owó táwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì fẹ́ kó jẹ ni wọ́n lé káàkiri ààrẹ tí Ṣèyí Mákindé fẹ́ dà ló tún wá káàkiri ikú ní tẹ̀dá lọ́rùn ògúndà kan kò ì tán ló ògúndà méjì wọ́n jẹ̀ kan lẹ́nu kò tí ì jẹ́ tán ó tún ti ń lépò mi wọ́n fẹ́ jà rẹ̀ ọjọ́ wo lè dá fẹ́ sinmi ọjọ́ wo lè dá fẹ́ ní ìtẹ́lọ́rùn ọ̀rọ̀ campaign ló tún kù tán bá káàkiri nísìnyí ẹ̀mí àwọn èèyàn jọwọ́ lójú ìjọ́ wo ni wọ́n káwọn èèyàn yìí kí ni impact kí ni step ẹ ti take kí ni ìgbésẹ̀ tí gómìnà ti gbé ṣé náà ni tàwọn security agent tó lọ yìí that means wọ́n mọ̀nà ibi táwọn ajínigbé yìí wà yes wọ́n mọ̀nà ibi tí wọ́n gbà lọ wọ́n mọ̀nà ibi tí wọ́n kọ́ àwọn èèyàn gbà lọ bóun náà ṣe mọ́ bẹ́ẹ̀ kí wàá ló dé tí wọn ò múra bó ṣe yẹ kí wọ́n múra chief security officer ìpínlẹ̀ àwọn gómìnà wa ni àwọn ẹni ẹlẹ́ni kan gba owó security wọ́n kàn ń da sápò ara wọn ni because kí ni wọ́n fi ṣe akitiyan wọn wọ́n fi kó jọ security agent wọn ni wọ́n empower bóun náà ṣe rí èèyàn 45 kókó láàrin ìlú kan and lo and behold àwọn tó wá kó wọn bí ọmọ yédeyéde wọ́n ní target o primary and secondary school ni wọ́n fẹ́ face ní south west tìpínlẹ̀ Ọ̀yọ́ la gbọ́ yìí o àti gbọ́ tìpínlẹ̀ Kwara àárín nǹkan kan ṣe sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn individual ló fẹ́ ran gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ láti bá wọn tọpa àwọn ajínigbé gọ́ọ̀mẹ̀ntì ò gbégbèsè kankan pa rẹ̀ agbára gọ́ọ̀mẹ̀ntì ò dẹ̀ka síbọ̀ ọmọ òkú ọmọ òye àkọ́kọ́ kí ẹ̀kú ewu ọmọ náà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho pariwo ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ security ni wọ́n pariwo bọ́ bá jẹ́mi gọ́ọ̀mẹ̀ntì ni bọ́ bá jẹ́mi gómìnà ni bọ́ bá jẹ́mi láàrẹ ni ok ẹ fẹ́ gbìyànjú ẹ̀yin náà ká ẹ bẹ́ẹ̀ sí yín ọ̀nà tí bá fi lè ṣèrànlọ́wọ́ fún ọmọ adẹ̀ ṣe kò dìgbà tẹ́yìn bá tó fọ́ ká tó máa ṣáájò náà o kò dìgbà tán bá tó pa àwọn èèyàn tàbí jẹ́ àwọn èèyàn gbé ká tó ẹ̀sẹ̀ mọ́ sáré òfò káàkiri èmi àwọn èèyàn jọ gbogbo àwọn tó wà níjọba lójú owó tán fẹ́ jí ipò tí wọ́n fẹ́ lé ipò tí wọ́n lé láì nísinmi tí wọ́n fi kú sórí ẹ̀ ó nìkan ló wà lórí ẹ̀mí wọn rúgbà ayé wà nìyẹn tíjà yìí ò kọjá yẹ whatsoever ọlọ́kọ́ mọ́ èèlò ni wọ́n ń san fún tíṣà ṣé tíṣà ti ń gba 500,000 lóṣù wà ní èèlò ni wọ́n ń san fún pension wọn àwọn mélòó tó ti díò fún pension náà ti san pension fún n táwọn gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ní láti báyàn kẹ́dùn Bọ́lá Tinubu sọ wípé wà barbaric wọ́n láìkì òyìnbó tí ò nídìí àwọn gírámà wèrè tí ọlọ́fà ní kankan tó fẹ́ ṣe wá ọmọ mẹ̀kúnnù náà ní foríkó ẹ̀ ń tọ́kàn àmọ́ rárá yá ẹ̀ ń tọ́kàn àmọ́ ìròyìn tó tún tẹ̀mí lọ́wọ́ lọ́sàn-án òun náà ni wípé káwọn èèyàn kankan mọ́ gbọ̀nà sẹ́yìn tó Ògbómọ̀ṣọ́
breaking news nonsense ẹ̀ sí mi strict warning to the general public kindly avoid Ìṣẹ́yìn Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Àlàó Akálà highway presently ń bọ̀ wá ní ká mọ̀ gbà nígbà tí gbogbo ọ̀nà bá wà forbidden fún wa láti rìn nílẹ̀ Yorùbá ńlẹ̀ káàrọ̀ òjíire sẹ́rí ibi tá a bá yára wa dé ẹ̀rí ibi tá a bá dé ẹ̀rí ibi tá a sún sí ẹ̀rí ibi tá a ti bára wa. How do we face this? Ká dúró de governor náà ká dúró de president náà kí ni president tó ṣe fún wa èmi tó ti bọ́ yìí ń kọ́ kọ́lọ́mọ́jẹ́ mi ò tún bọ́ kọ́lọ́wọ́ tó kó àwọn tó kù yọ ẹ wòye inú ilé tán ti ń ṣọ̀fọ̀ lọ́wọ́ báyìí gbogbo àwọn tí wọ́n jí ọmọ wọn kó kò sẹ́ni tó sinmi nù kò sẹ́ni tó ní sinmi nù wọn kò sẹ́bi tí ó sùn lálẹ́ inú wọn àyàwó ọmọ já àdúrà wọn mọ̀ gbà ikú tó pelé wúrẹ́ kọ́ mọ̀ paládìẹ ntọ́sẹ̀lẹ̀ sí tíṣà kọ́ mọ̀ ṣẹlẹ̀ sáwọn tíṣà tó kù ntọ́sẹ̀lẹ̀ sí tíṣà kọ́ mọ̀ ṣẹlẹ̀ sáwọn akẹ́kọ̀ọ́. ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà torí Ọlọ́run ẹ má jà fi propaganda kún ká dẹ̀ má fi ọ̀rọ̀ tó wà important bí irú èyí sáwẹ́wà ṣe báwọn náà pe Gumi wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí wọ́n pa àwọn tí wọ́n kó ìkọ́ ló pe Gumi kankan wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé tíjà ló pe Gumi wá ni àbáwọn akẹ́kọ̀ọ́ sáwọn náà pe Gumi wá ni kò rí léètì mọ́ra wọn rárá kò bára wọn mú kò fara pẹ́ra àwọn tó invite Gumi wá wọ́n rìn wọ́n yan nínú ilé wọn kò mọ wọ́kọ̀ mẹsẹ̀ ìlú ló bá ṣẹlẹ̀ rìn báyìí kò mọ wọ́kọ̀ mẹsẹ̀ ìlú wọn jí gbé yìí ẹ dákun torí Ọlọ́run ẹ já wà sympathetic ọ̀ṣọ́ àbí bò ní lóyìnbó ṣe ń sọ we are talking of life mi máa bẹ́yìn tó kù ṣe ń rí because èèyàn máa wò ó gẹ́gẹ́ bí ẹni pọ́ ọmọ gangan lọ́rùn ló wà ń bẹ̀ èèyàn máa wò ó gẹ́gẹ́ bí ẹni pọ́ ọmọ èèyàn ló wà ń bẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé family èèyàn ní tíṣà yẹn bẹ́ẹ̀ dá sí gbọ́dọ̀ rí nìyẹn mo ti rí rẹ̀ sẹ́yìn bóyá láyé Jonathan ọ̀ṣọ́ kì í ṣe nǹkan tó dùn mọ́ èèyàn nú kéèyàn orí rẹ̀ lẹ̀ káàrọ̀ òjíire ó wà very very disturbing kò make sense rárá kẹ́ni ẹlẹ́ni wá jọ̀wọ́ rẹ̀ kọ́ dédé jọ̀wọ́ rẹ̀ fún kú just like that kó gbẹnu ọ̀nà àti jẹ́ kó dèrò ọ̀run nítí ọ̀jẹ̀ ló wá lọ bí ọba lọ bí iṣẹ́ wo fún query bọ́ bá lòun lọ bí iṣẹ́ ńjọ́ náà ńjọ́ tí wọ́n jí wọn kó iní sin wọn ní bóyá ti negotiate pẹ̀lú àwọn ajínigbé ni bóyá ó mọ̀ ń pa ẹ̀ ní ọjọ́ wá bí iṣẹ́ torí lérò kérò bí ilẹ̀ bí ọmọ káàrò òjèrè òsì àmọ́ bá ṣe ń kásárì calculate nǹkan ẹ̀hẹ́n ní tó mo tí ò fi wá wọn. So kindly avoid Ìṣẹ́yìn Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Àlàó Akálà highway presently. Those gunmen bandits appear in military uniforms. Please be warned. This is the fear. It's much on that road now. We strongly call on Nigeria security agencies, the Federal Republic of Nigeria and Oyo State government to take fast action on this issue. Deploy security personnel to the Ìṣẹ́yìn Ògbómọ̀ṣọ́ Adébáyọ̀ Àlàó Akálà highway. Increase surveillance and intelligence operation. Surveillance and intelligence operation wò la ní. Èmi ni wípé láyé àtijọ́ láyé àwọn baba ńlá wa tí ò sí surveillance kìíní kan tí ò sí technology wọn ò bí falẹ́rì kí wọ́n tó tọpasẹ̀ ogun kan lọ wọn kì í dédé jagun tí wọ́n wádìí wọ́n verify wọ́n ara wọn àmì lọ wọ́n lọ wo gbogbo bòde tọ́wọ̀ lú ọ̀hún níbo làwọn lè gbà níbo ni security wọn wà àwọn security agent tí wọ́n kàn lọ́nu gbóni jàù àwọn tí wọ́n dẹ̀ jíyàn kó náà ti mọ̀ pé àwọn ti sọ̀kò sórí òrùlé àwọn gbọ̀tẹ̀nu onílé àwọn mọ̀ pé jọba ọjà pìtìpìtì ẹ má bínú jàrí bàbá ní akánjú lójú ẹjọ́ àmọ́ kọ́ni lẹ́nu ìjó tó bá sì ká ní lára rádìí kúkú jó ìròyìn ayọ̀kọ́ ensure the safety and protection of travelers and communities along this route. Save lives, protect Nigerians. Security is the responsibility of all. Yes. Security is the responsibility of all, not only government. Ìṣèjọba nìkan la máa di ẹrù security ilẹ̀ yìí o. Ọlọ́run ní jẹ́ kí wọ́n kó gbogbo àtọ́bí ọmọ adìẹ o. So a prayer for your state and Nigeria. Ọ̀rọ̀ àdúrà kọ́ o, àdúrà nìkan kọ́ o, ìgbésẹ̀ ni o. Oh Allah, protector of the weak and the defender of the oppressed.
We place Oyo State and all Nigerians under your divine protection. Keep us safe from every harm, evil, and the hands of the wicked. Grant peace to our land, secure our roads, and unite our hearts in truth, justice, and righteousness. Amen. Together, we can make Nigeria safe again. To God be the glory. Call on bless gbogbo àwọn tó fi kíní síta. Call on nínú àánú ẹ̀ kó bless wọn. Together, ńlá lè mú àlàáfíà padà wá sórílẹ̀ wa. Okay. Officials say 39 pupils abducted in Nigeria, Oyo State. One teacher pààyàn. Ọjọ́ Sunday ni wọ́n lẹ́ni ẹjọ́ lọ ń pè o. Wọ́n ní Seyi Makinde gan lọ́kọ́ fìròyìn yẹn síta. Seyi Makinde lè fìròyìn ta kí ni ìgbésẹ̀ tí wọ́n ń gbé. Government abducted at least 39 school children and 7 teachers in Nigeria's southwestern Oyo State. Pààyàn one teacher in captivity and wounded security operative with explosive devices during a rescue attempt, authorities said on Monday. The attack took place on Friday in Aoro Eshinele community in Orire district, targeting multiple schools, including a secondary school and 2 primary schools, officials said. Governor Seyi Makinde said one abducted teacher was spying on Sunday, citing a video. 6 suspects have been arrested locally, including alleged informants and logistics suppliers to the kidnappers. He said a joint rescue operation by soldiers, police, and local vigilantes was disrupted after operatives encountered improvised explosive devices planted by the attackers, leaving several wounded. Makinde added. Those injured are receiving treatment, he said. Okay. President Bola Tinubu condemned the pioneers barbaric and said federal authorities were working with the states to rescue all the victims. Police have deployed tactical and intelligence teams to the area, he said in a statement. Mass kidnapping by armed groups have become a major security challenge in Nigeria in recent years, with criminal gangs exploiting weak security and porous borders to target travelers, students, and rural communities for cash and in-kind payments. Oh my God. So, ìjọba àpapọ̀ ní àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ láti rescue àwọn tí wọ́n kó nípínlẹ̀ Ọ̀yọ́. Nigeria is dead nation. I don't know why people failed to understand. Of course, you are very very correct. Ṣùgbọ́n bí Nigeria bá dead lóòótọ́ kì í ṣe pé àmọ́ wò níran. Egungun Nigeria tó ti gbẹ bá a ṣe máa sọ́jí padà bá a ṣe tájí padà ń gbọ́ yẹ kí gbogbo ọjọ́ ronú nípa ẹ̀. We have no other country to go, no other place. This is our own home. This is our country. We have to build it together. Make it a safe place for every one of us. We are all entitled to our lives and property. So Nigeria ó jẹ́ first state. Gbogbo àwọn leaders wa ló ti fail wa. Ìgbésẹ̀ wo làwa gangan lè gbé gẹ́gẹ́ bí èyàn ẹlẹ́ran ara. Nigeria already expired, of course. But still, àwa tó wà nínú ẹ̀ ò tí ì ṣetán ta fẹ́ kúrò níbẹ̀ o. Lo and behold. Àbá ti ṣetán ni. Sa lórílẹ̀-èdè míì ta fẹ́ pè ní tíá. Sa níbo míì ta fẹ́ sá lọ. Sa níbo míì ta fẹ́ lọ. We can't keep condemning Nigeria. No. A láti wá ọ̀nà tí ó fi dá tí ó fi ṣe gbé fún gbogbo wa. Ọ̀rọ̀ pínlẹ̀ Ọ̀yọ́ lélẹ̀ o. Akẹ́kọ̀ọ́ 39 sì wà lákòlò àwọn ajínigbé. Tíṣà 4 sì wà lọ́dọ̀ wọn. Àwọn 7 àpapọ̀ tíṣà tí wọ́n kó. Ìkan ni wọ́n ti pa ńbẹ̀ yìí. Àwọn tí wọ́n jí kó, àwọn tí wọ́n kó, ọjọ́ wo ni wọ́n ti kó wọn? Yeah, Black Monday. Ọjọ́ wo ni wọ́n kó wọn? Ńbo wọ́n kó wọn sí? Sábẹ́ òrùlé ni? Ṣé nínú òjò ni? My lovely brothers and sisters, bí ó ti mọ ní ọmọ, èmi àtẹ̀yin ó sùn sínú ilé wa lónìí. Àmọ̀ daṣọ bora. Ńbo làwọn èèyàn yìí wà? That is my own concern. Ṣé inú igbó ni? Àbí inú ilé? Ṣé wọ́n láǹfààní àti daṣọ bora bíi tèmi àtẹ̀yin? Ẹni tó sùn sórí ẹni sínú yàrá ẹ̀, orí ńlá lọ́lọ́run ṣe ọ́ o. Ẹni tó sùn pẹ̀lú fọkànbalẹ̀, àánú ńlá lórí gbà o. Àwọn tí wọ́n jí gbé yìí, èmi àti wọ́n mọ̀ wípé nínú àìfàyàbalẹ̀, nínú ìbẹ̀rù bojo wọn wà. Bó bá jẹ́ pé lójú wọn ni wọ́n ti pa tíṣà yẹn, àwọn tó kú wà nínú ìpayín keke lọ́wọ́ báyìí. Wọ́n wà nínú ìbẹ̀rù, bá ń fóúnjẹ sí wọn lẹ́nu kò lè lọ.
because wọn mọ táwọn tó gbé wọn ó ṣe lọ́la tí wọ́n béèrè owó ransom wọ́n bá béèrè ọwọ́ ta ni wọ́n ti béèrè tí gọ́ọ̀mẹ̀ntì bá ṣe ọjọ́ wo ni wọ́n máa rí wọn ṣébi tí wọ́n bá wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣe máa wà kí ló dé tàlẹ́ avoid ní tó ṣẹlẹ̀ yìí fúnra lára wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ why kí ló dé tó jẹ́ pé ńgbà tó bá ṣẹlẹ̀ tán la tó máa ń sáré káàkiri kí ló dé kí ló ń ṣe wá láti kì wá nílò lọ́pọ̀lọpọ̀ gbà ẹjá wà ní múra sílẹ̀ ẹ má jà dúró di gọ́ọ̀mẹ̀ntì ìlú jìlú ká máa dáàbò bó lẹ́wà nílùú tó lọ́ba tó níjòyè nílẹ̀ káàró òjìrè náà àwọn ajínigbé sì wọnú ìlú wa àti primary àti secondary wọ́n dé káwọn akẹ́kọ̀ọ́ ńbẹ̀ wọ́n sì kó wọn wọgbó lọ àtàwọn tíṣà rẹpẹtẹ ṣé wọ́n tò wọ́n lérí ara wọn ni àbí mọ́tò wọn fi kó wọn àbọ́n kó wọn sórí ọ̀kadà. honestly ṣé ọ̀wá jọra ni ṣé wọn ò tí ì lò wá. well kọ́lọ̀ nínú àánú ẹ̀ kọ́ba kó sáwọn jàǹdùkú yìí nínú o kí wọ́n fi ilé ìtàn ti ṣe yẹn kí wọ́n fi ṣe olúfin mọ́ káwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí kí wọ́n padà sílé wọn láyọ̀ àtàláfíà kíjọba orí wọn gbà padà láyọ̀ àtàláfíà kí wọ́n dẹ̀ rí wọn gbà pé dear brothers dear sisters ẹ̀yin dádì àti mọ́mí wa ojúlá alákan fi sọ́rí o gbogbo iléèwé pátápátá pàápàá jùlọ àwọn tó bá súnmọ́ nugbó àwọn tó wà lábúlé ko kí wọ́n wà very very careful bẹ́ẹ̀ bá ti iléèwé báyìí tí kálukú ó bójútó mẹ́ẹ̀ for now láwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ o kó máa bẹ́ta o àwọn táwọn ajínigbé kó lẹ́kìtì wọn ò tí ì kó wọn lẹ́dọ̀ọ́lá o àwọn tán kó ní Kwara sí gbogbo ni wọ́n ti rí gbà tìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń jàmọ́ ta ló mọ ibi tí wọ́n ń gbèrò lọ́wọ́ ta ló mọ ibi tí ó tún kàn ni mo ṣe ní ọgbọ́n wa ti dọ́gbé ète o ó lè wá sì ti dàfìmọ̀ jà ó wá kú bọ́mọ ìyá mẹ́ta ó sì lọ sóko olè kájèrè ò sì gbọ́dọ̀ mú kankan lọ́wọ́ nù wa sáà lè sowọ́pọ̀ sáà lè pàmọ̀pọ̀ sáà lè pèrò pọ̀ láwọn ìlú kan bọ́rọ̀ bá kàdà tó bá gàdàdà ń gbá tán ìjọba wọn máa béèrè fúnra lọ́wọ́ aráàlú lásìkò COVID-19 agbára gọ́ọ̀mẹ̀ntì ọ̀ka wọ́n pe gbogbo àwọn businesswoman lórílẹ̀‐èdè Nàìjíríà Dangote donate owó Macadenuga donate owó Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá donate gbogbo àwọn tó lówó Nàìjíríà ni wọ́n donate owó fún gọ́ọ̀mẹ̀ntì oní 1 billion oní 1 billion oní 500 million wọ́n ti dá fún wọn nìyẹn n tó bá mú wa tá a lè consult àwọn tó lówó lọ́wọ́ ẹ jẹ́ à consult àwọn tó lágbára náà àwọn ajínigbé yìí ò lórí méjì kì í ṣe pé àwọn náà lẹ́mìí kì í ṣe pé wọn ò fálù ẹ̀mí wọn kì í ṣe pé wọn ò du ẹ̀mí wọn wọ́n lójoojú pátán mọ́ lọ tá a bá ṣe ní ojú fún ojú tá a bá ṣe ní ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ ẹ rí i pé wọn ó kúrò nínú igbó wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ọ̀fà láti ràn wá lọ́wọ́ ìyàwó la kọ́ sí agídí ni gómìnà ń ṣe I am the governor of the state I am the chief security officer of the state ìyẹn kọ́ la fẹ́ jẹ o ọmọ tí yóò sí nínú àwọn ọmọ tí wọ́n jí kó yìí ọmọ yín ọ̀dẹ́lẹ̀ sí ń bẹ̀ tọrọ ọmọ yín ò ní sí Nàìjíríà o àwa la wà ń bẹ̀ o ọmọ tiwa ló wà ń bẹ̀ o so Ọlọ́run ràn wá lọ́wọ́ o nílẹ̀ káàró òjíire o ìjàmbá tó ṣe wá ń bẹ̀ tí ń ṣe wá ń bẹ̀ lọ́wọ́ kò mọ níwọ̀nba o ìpínlẹ̀ Èkìtì wọ́n ti pọ̀ bá o ìpínlẹ̀ Oǹdó ni wọ́n ti jí ọba gbé láàfin o ìpínlẹ̀ Oǹdó náà ni wọ́n ti pa ọba síwájú ààfin o ìpínlẹ̀ Kwara wọ́n ti jí ọba gbé o náà ti kó àwọn èèyàn bí yẹn náà ti ransack odidi ìlú o náà ti sọ odidi ìlú dáwóró ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti wọ páàkó wọ́n ti pa àwọn gáàdì 4 o ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti kọ lẹ́tà pàwọn ń bọ̀ láwọn ìlú kan o. ọ̀rọ̀ orílẹ̀-èdè ìlú wa yìí ó tojú sú ni o kí ni èhónú táwọn ènìyàn fi hàn ní comment section ẹ jẹ́ ká jọ wo comment section ká jọ gbọ́ ohun táwọn ènìyàn ń sọ níbẹ̀. Fásùgbà Ezike Olúwawọnúọlá sọ wípé olóòtú ẹ bá àwọn tó ń ṣe ìjọba sọ̀rọ̀ kí wọ́n dẹ́kun ìnákúná àti ìkówójẹ àwọn olóṣèlú ní jàgùdà páálí níbo ni owó tí wọ́n ń gbà ní oṣooṣù ń wọlé sí ó ní agbára o. Múráínà Ọlọ́run ní Ṣọlá sọ wípé
kò sí nǹkan tí a fẹ́ ṣe nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ní ọwọ́ àwọn olóṣèlú wa nínú. Nígbà tí wọ́n bá mú wọn tán, wọ́n á ní wọ́n ti ronúpìwàdà, wọ́n tún fún wọn lówó kí wọ́n lọ máa gbégbé ayé tuntun, kí kálukú di ara rẹ̀ lámùrè, kí Ọlọ́run fi ìṣọ́ rẹ̀ máa ṣọ́ wa. Àmín o, ó ní agbára o. So let's go sọ wípé àfi bí àwọn ìjọba wa ṣe fẹ́ wọlé second election ló bá wọn àwọn olórí burúkú gbogbo. Fásùgbà Ezekiel Olúwawọnọlá tún wípé àwọn olórí wa ò ní àánú àwọn mẹ̀kúnnù. Ó ga o. Desmond Ṣẹ̀san wípé ó yẹ kí ìjọba àpapọ̀ dáwọ́ security vote ìpínlẹ̀ Kwara, Èkìtì, Ondo, Kogi àti Ọ̀yọ́ dúró. Àwọn gómìnà ìpínlẹ̀ márààrún wọn ò ṣe ojúṣe wọn lórí ètò ààbò. Ọlọ́ládé Mákindé sọ wípé many of you are just simply unrealistic and tribalistic. What exactly is the fault of Seyi Makinde in this matter? In this your nonsense talk now, you have indirectly campaigned for Tinubu because he's a Yoruba man, condemning the ambitions of Seyi Makinde. Ask yourself whether that is right. When this were happening under Goodluck Ebele Jonathan, Tinubu was the most vocal and thus was used to remove Tinubu to then install this evil APC regime of Buhari and Tinubu. Put where blame should be put. Tinubu remains the most evil and most competent leader not only in Nigeria but the entire world. Call for Tinubu resignation first and let the right man take his job, whether that it's a Yoruba man like Seyi Makinde or Igbo man or Hausa man. Enough is enough. Nonsense. Ẹ wo eléyìí ní agbára lọ́pọ̀lọpọ̀. Ní jù bẹ́ẹ̀ lọ lórí ètò lónìí. Bó bá ṣe máa lọ láàmú mú wá sétí ìgbọ̀yìn. This is DIGINAIJA TV. Don't forget to subscribe, like and share. Ẹ ṣé o, ó dìgbà kan náà.